dinuka wàlámùkà lámùkà wà hàmọ́lùkà àmọ́lùkà wà ń fasádà dinuka wàlámùkà. wá ò lọ nínú ìṣẹ̀ṣe wọn níwájú ọpọ́n ọgbọ́ olùkànnà lọ́tún olùkànnà lọ́sì Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi règún bọ́ba ti rí ni ó wí. Hébérù 6 verse 1 àbí Hébérù 3 ó sọ pé ẹ fi ìpilẹ̀ṣẹ̀ Kristi sílẹ̀ ẹ wá sí pípé. gbogbo ọmọ Nàìjíríà ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta. orúkọ mi ni Dr. Alfa Yunus Ọlọ́runkẹ́mi alias bàbá àsẹ́yìn tá a mọ̀ sí afọbajẹ ìṣègùn látàbẹ́ bàbá wa Ìyẹ̀dá Gàzálì Ìyẹ̀dá tá a mọ̀ sí ọwọ́ ọ̀tún ààrẹ Dákẹ́jà Bẹ́ẹ̀sù. Alfa àpọ̀mọ́ ìṣègùn ni wọ́n ṣe. mo joyè nípa Nigeria Union Traditional Healers látàbẹ́ ààrẹ wa Dákẹ́jà Bẹ́ẹ̀sù láti abẹ́ àṣẹ bàbá wa Gàzálì Ìyẹ̀dá bá a ṣe lọ. ìbéèrè tẹ́ bèé tí ò ní gbára wa lásìkò báyìí ohun tí wọ́n pè ní ìṣẹ̀ṣe kásọ̀tì ẹ̀ ìṣẹ̀ṣe ni pé ẹ̀sìn tí a kọ́kọ́ bá láyé wo àwọn òjíṣẹ́ àníwá àníwá Muhammad sallallahu a rí pé ibẹ̀ ni ìṣẹ̀ṣe ti bẹ̀rẹ̀. ìṣẹ̀ṣe ló kọ́kọ́ dé nígbà tí ìṣẹ̀ṣe dé ni kìrìsìtẹ́nì dé ẹ̀sìn mùsùlùmí ló dé kẹ́yìn. bó ṣe lọ́dọ̀ gbogbo aláwo pátápátá kó lòun ṣe sọ̀hún. Ànábì ní dinuka wàlámùkà lámùkà wà hàmọ́lùkà àmọ́lùkà wà ń fasádà dinuka wàlámùkà. ẹ̀sìn tiyín kó máa jẹ́ tiyín ti kírísítẹ́nì kó máa jẹ́ ti kírísítẹ́nì ti mùsùlùmí kó máa jẹ́ ti mùsùlùmí ti àwọn onífá kó máa jẹ́ tiwọn. sọ̀rọ̀ yẹn báyìí nìsín ẹ̀sìn kálukú ni kálukú dì mú. tábọ̀ wá wò ní pé bóyá pé ànábì Ọlọ́run àbí kùránì pé ìtẹ̀jẹ́ kọ́ níbẹ̀ nínú kùránì o sẹ̀mí Allahu wọn ní hamida o tábánikà wọn tí wọ́n pè ní sẹ̀mí Allahu wọn ní hamida o sẹ̀mí Allahu mi ní hamida o ni pé Ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn òun bìlú gátìlà òbíyà lédè lárúbáwá ló ti wá bẹ́ẹ̀. tábọ̀ wá lọ nínú ìṣẹ̀ṣe wọn níwájú ọpọ́n ọgbọ́ olùkànnà lọ́tún olùkànnà lọ́sì Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi règún bọ́ba ti rí ni ó wí má fi rí pé bí má fi òlùlù fọ́hùn what is meaning má fi rí pé bí má fi òlùlù fọ́hùn what is meaning of Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ni pé ọ̀run lọ́mẹni tí ó là àti Ọlọ́run lọ́mẹni tí ó sùn wá sínú kan náà ni. nínú bíbélì ibìkan mẹ́bẹ̀ wọ́n pè ní Hébérù 6 verse 1 àbí Hébérù 3 wọ́n sọ pé ẹ fi ìpilẹ̀ṣẹ̀ Kristi sílẹ̀ ẹ wá sí pípé. now ẹ wá sí pípé tí wọ́n ń sọ yẹn ẹ̀sìn wo ni pípé ẹ̀sìn wo ni òpè. tábà ní ká wá fà á lọ bẹ́ẹ̀ ká tún máa tú àwọn kan máa mú kírísítẹ́nì pé oníṣègùn àbí mùsùlùmí ni kírísítẹ́nì. ẹ jẹ́ ká fi ẹ̀sìn kálukú lẹ̀ torí pé sẹ̀mí Allahu wọn ní àmì dáhùn ni pé Ọlọ́run lọ́mọdé tí ẹni bẹ́ẹ̀ sọ pé ń sọ̀rọ̀ ìgẹ̀gẹ̀ fún ara rẹ̀ ǹjẹ́ ó ti dí ọ̀run bọ̀ ó ti mọ ẹ̀sìn tí wọ́n ń ṣe lọ́hùn. àbẹ̀dúpẹ́ tí mo kẹfẹ́ kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn kan ni pé ká máa mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run. tó o bá jáwé tó o bá gbẹ́ Ọlọ́run ni tó o bá wà gbò tó o bá wà Ọlọ́run ni. àdí òní sáńbọ̀dù tó fi ń pààyàn ẹ̀jẹ̀ àwọn tó ń gbàdúrà lórúkọ Jésù wọn ò fi Ọlọ́run ṣáájú wọ́n sọ pé Ọlọ́run àkọ́kọ́ ó ní pé Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ what is meaning Ọlọ́run bàbá what is meaning Ọlọ́run ọmọ what is meaning of Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ ni Allahu wahidul qahhar Allahu la yamutu abadan torí pé Ọlọ́run gẹ́gẹ́ ni ò ní kú Jésù kú ànábì kú òun ni mo nígbàgbọ́ jù lẹ́yìn rẹ̀ mo tún nígbàgbọ́ nínú fa. bísímìláì tá à ń sọ yìí bísímìláì mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run arahamani ọba àjọkẹ́ ayé arahimi ọba àsàkẹ́ ọ̀run. ẹ dákun tí wọ́n bá wá gbóúnjẹ fún èèyàn tí bíbélì bá sọ pé ẹ yà á sí mímọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa wọ́n á gbé àgbélébù síbẹ̀ tí wọ́n bílíbù pé Jésù ta kàn má gbélébù yẹn ó ti lọ túbà gbogbo ẹ̀ṣẹ̀ àti gbogbo nǹkan tí ọ̀dà fáwọn nínú oúnjẹ táwọn fẹ́ jẹ. àwọn náà ní ìgbà nípa Ọlọ́run tábà fẹ́ pé tábà gbóúnjẹ dání gan tábà fẹ́ kọ́ yọ nǹkan tí ọ̀dà kó mẹsẹ́ ní bí kálukú bá fi gbàgbọ́ ẹ̀sìn kásọ̀tì ẹ̀ ìgbẹ̀ ni yóò bá bí tó fi gbàgbọ́ tiẹ̀ sí ló bá gbé mi nígbàgbọ́ nípa Kùránì àti Ọlọ́run mi. orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ní jí ó dàrú àwọn kan wà nísìnyí wọ́n kún wọn ní bandit ẹ dákun wọ́n tọ́ bá wà mí tọ́ bá wà wá sí àmì àdúrà pé àdánwò tí ó dé bá mi tí bandit yóò fi jí mi gbé kọ́lọ́ má jẹ́ òṣèlè sí mi. Nàìjíríà Ọlọ́run ní jí ó dàrú Ọ̀yọ́ state Ọlọ́run ní jí ó bàjẹ́ Ìbàdàn táwọn ń bẹ̀ Ọlọ́run ní jí ó bàjẹ́ wala bismillahir rahmanir rahim ta azamtu bisu de sati wal jabaruti wa tasamtu birabil malakuti wa tawakkaltu ala al hayy alladhi la yamutu allahumma asrifna fil baba wa qina tarrada wa najina min tani wa ta'awuna wal bala bin tu ya latifu ya habiru ya azinaka la kulli la hawla wala quwwata illa billah.